Splendid Cartoon Yorùbá. Ibi àwílàdé yìí o, gbogbo ohun tí a bá sọ níbí lónìí ti di àṣẹ nítorí pé abẹ́rẹ́ kan yìí kọ́ òun aṣọ bẹ́ẹ̀ ni kọ̀ǹkọ̀ kan yìí kọ́ òun odò àbátálágé wọn bá dá lórìṣà òkè ń gbà. Ó yá máa sọ gbogbo nǹkan tí o bá fẹ́ àrò àrò ọmọ ṣíṣe ṣe ń tìlákọ̀ṣe ọ̀rọ̀ tí òkú tó bá bá ilẹ̀ sọ nílẹ̀ ń gbọ́. Ó yá máa sọ. Mo fẹ́ iPhone 11 Pro Max. Àṣẹ. Mo fẹ́ Benz. Àṣẹ wà. Mo fẹ́ 30 billion naira nínú account mi. Àṣẹ wà. Máàdó. Àrọ̀ ti rọ̀ mọ́. Ọmọ yẹn mú ọmọ yẹn ti rìn owó ọjà. Mumu not too much. Oh my God. And they never leave. They have left you. Now me fuck up. Splendid Cartoon Yorùbá. Àwàdà tí ò lẹ́gbẹ́.